Gbà mí. Mo gbé kaná. Ọbẹ̀ tí mo gbé kaná. Àwọn náà ṣe gbọ́ ọbẹ̀ kaná síta síbẹ̀. Ẹ máa gbọ́ àkọ́dà. Ṣé ìkúlé ilé mi lè dáná ń bẹ̀ wọ́n ni? Ó dáná. Mo ti gbọ́. Mú bọ̀ ló dọ̀bẹ̀. Mú bọ̀. Yé! Mo dáná. Ó sì wá sọ fún mi. Mú bọ̀! Èmi tí mú bọ̀. Ọbẹ̀ tí mo ti rò fún rẹ̀ jọ lé lórí. Tí bá mú bọ̀ lẹ́nìí, ilé wọn ni mo lọ. Tí bá mú ikú pa, tí bá délé àwọn mú bọ̀ lẹ́nìí, àgbọ̀ náà lọ́gàá. Wọ́n bẹ́ẹ̀ àbẹ̀wò náà sáré ló ń pọ́ tá a bá wó oúnjẹ ni. Mo bẹ̀rẹ̀ lọ, olùbádára wà ní gòsà. Àgùntàn tí ó bá yàgò fún, ló bá fi wọ́ àgbò, imú ẹ̀ àrù ẹ̀jẹ̀ ni. Poppins. Mo bọ́ stick. Poppins. Mo bọ́ stick. Poppin. Mo bọ́ líì. Ẹ wá jẹun. Ẹ wọ́n lè ṣe yìí. Ọbẹ̀ aláyọ̀. Ilé ọ̀fà ni mo rọ̀ pé inú mi kún díẹ̀. Ọbẹ̀ aláyọ̀ ni o. Ó ṣe wá jẹ́ búrẹ́dì lẹ́fí ń lò. Ọ̀rẹ́ mi ní a kílásìkì ni. Ọ̀rẹ́ mi ní a kílásìkì. Ni ẹ ṣe fẹ́ jẹ àmàlà bẹ́bà. Bẹ́ẹ̀. Kò lè bá lọ. Gbogbo ohun tí ò yé wọn ló máa jẹ́ òye wọn. Ó ti ẹ̀dá. Ìwọ jí ọbẹ̀ gbé, ó tún jẹ́ báńgọ́bẹ̀. Kọ́tọ́. Èwo láriwo? Kí ni ọ̀rọ̀ ọbẹ̀ ṣe jẹ́? Mo bọ̀ wá àbù. Èmi ò kò yé mi o, mi ò mọ mi tó ti wọ́ bẹ̀ mọ mi tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ sí o. Kò yé mi o. Ń bá kí ló ṣẹlẹ̀ sọ́bẹ̀? Ṣé mi mo gbọ́bẹ̀ kaná lẹ́kùnlé wa kí ìdẹ̀ wọlé kí n mú nǹkan mo bá bọ́ tàbí ìbábọ́ bẹ̀bẹ̀. Ọbẹ̀ ti sàbíà. Àwọn tó kọjá tí mo dẹ̀ bí wọ́n ní púpọ̀ ló dá. Èyí àwọn tí ń kọjá burú. Láyé wọn. Èmi dọ̀bẹ̀. Ṣé fún bẹ́ẹ̀ ni ṣé mi wá mọ tí mo gbé kaná ni? Ó tó mú bá sọ bẹ́ẹ̀ fún ẹ. Ọtí. Ṣé wọ́n ní sojú wọn ni mú bọ̀ ọmọ tèmi ṣe da ọbẹ̀ tí? Mo rí i. Ń gbọ́ mú bọ̀ ó lọ da ọbẹ̀ lé onílé. Ọbẹ̀ o. Jà. Ó lè mọ kónkóró tó 1,000 mọ́ra. Nítorí ibi tí mo ti rà gan tó dáa báyìí, ọ̀nà jìn. Lóòótọ́ 1,000 collectively. Odidi. Rọ́bì, mú bá ti pè mí kí n tó máa bọ̀ wípé òun máa bá mi rọbẹ̀ àti búrẹ́dì á jẹ́ àgbàdo rẹ̀ ọ̀rẹ́ mi rà ní. Ó ti ra gbogbo ẹ̀ lẹ̀. Ó ti ra gbogbo ẹ̀ lẹ̀. Jọ please, agbẹ́jọ́ ẹnìkan dàgbà òṣìkà ni.
mo dẹ̀ ti gbọ́ ẹjọ́ ẹ̀yin méjèèjì báyìí mo ti escape àgbà òṣìkà wá listen sí mi please ọbẹ̀ yìí ẹjọ́ náà kí n tó dájọ́ before judgement ẹ jẹ́ kí n ẹjọ́ can you please borrow me one pọ̀nmọ́ for judgement. ṣé ẹ wí. one pọ̀nmọ́. wọ́n jẹ pọ̀nmọ́ agbó fún mi. Popsi. Popsi máa dájọ́. bó lẹ ṣe rí sí. Hold on, please. Níbo, ọbẹ̀ yóò ṣe ọbẹ̀ ilé. Rárá. Ó ju ọbẹ̀ ilé ọlọ́kà. Rárá. Eré àwọn ló ti rà. Níwájú lọ́nà tí ẹ jìn nítorí tó dáa tó yìí. Tí o ti dá àdírẹ́sì mi tó ti rà mọ̀. Mo dà. Ẹ tó ta fún ẹ aṣèlérí. Is she still alive? Yes. Jọ please. Ọbẹ̀ yóò ṣe ọbẹ̀ ilé ọlọ́kà ni. Mo dẹ̀ ti béèrè gbogbo necessary question lọ́wọ́ ọmọ mi. Ó lọ ra oúnjẹ yìí ni. Mo tẹ́ ṣe ń kó bára yín nìyí. Mo ti taste ẹ̀ mo ti rí pé ilé olóúnjẹ mi ti ta ilé yìí. Tó bá jọ́ bẹ́ẹ̀ lé ni àtẹnu ni mo ti máa mọ̀. So nípa abẹ́ mo fàsìkò sọ fún ẹ pé má fa ohun tí ò yí lọ́wọ́. Ẹ gbogbo ilẹ̀ mọ̀ wípé ọmọ mi burú. Jẹ́jẹ́ ló ń wà tẹ́ máa ń lọ tọ́jà ẹ̀. Tó bá di wàhálà tó di kéèsì sí ṣé wàá fèsì adájọ́? Ṣé ká sọ di kéèsì? Múbọ̀ ẹ fíìsì ọbẹ̀ yẹn lọ fíìsì ẹ̀sùn ní kílé ṣébi kiri bóyá bí mọ́ṣúárì àbẹ́ nígbà. So tó wá di court adájọ́ ní kan lọ gbé jáde. Wọ́n á wo taste ọbẹ̀ yẹn bóyá rírà ni àbí sísè. Ó ṣe díẹ̀. Kò sí wàhálà. Wọ́n ṣàlẹ̀ ti fi ebi pa mí. Mo fà wọ́n lọ́nà lọ́wọ́. Bá ń gbọ́ mọ rìpọ́ọ̀tù. Mo fà í lọ́nà lọ́wọ́. Orí rẹ̀ ò pé. Move please. Mo fẹ́ ti try observe. Ọmọ rìpọ́ọ̀tù ẹ̀ ló tún mọ́ ọ̀tọ̀ ọ̀nà gbọ́ bẹ́ẹ̀. Bàbí ìṣẹ́ àwọn nìkan wọn nínú pọ́ọ̀tù ńlé ni. Rìpọ́ọ̀tù wa ni. Ta nínú pọ́ọ̀tù ẹ̀ lé? Onídìí òṣì. Can you please borrow me to be handle for money? Ẹ máa gbó jẹ́ yìí. Ẹ̀jẹ̀ búrẹ́dì. Okay, perfect. Bàbí ìkókò tí ó wà ní. Èmi ọmọ ìyá Ṣàbí náà ni gbogbo ẹ̀yin tí ó da ẹ̀yin tó sì kàn ẹ̀yin tó ń júyọ̀ ẹ̀yin tí òjò ń ṣiṣẹ́ ìyàwó tí ó ná tà. Àṣàbí. Ọ̀gá Àṣàbí. ọ̀gá kọ̀díkọ̀dì. Ó yá mọ́kọ̀dí ẹ̀ wáyà yín. Kadi pakun ayé pakun kadi tí ó ná tà. Àṣàbí. Bó ni? Mo wà bẹ́ẹ̀ wọ́n ló fẹ́ bá rà. Àṣìṣù àní bí mo ṣe máa ń rà. Bó ló ṣe mọ́ rà. Àṣìṣù àbò ṣe máa ń ta ni. Ó tún ní sẹ́kọ̀ọ́ tó fẹ́. Ó pọ́n lè bàjẹ́. Ó fẹ́ rún nìyẹn o. Ṣàbí báwo ni? Mo pèsè ikú rẹ̀ dé àyè o. Ìwọ ní sùúrù tiẹ̀, àgbo ló fẹ́ rà, wọ́n tẹ̀ máa tàgbó fún ẹ. Jẹ́ kí mi bá Ṣàbí sọ̀rọ̀. Àṣàbí báwo ni jàre? Tí ìfìwà pálapàla yìí náà rẹ̀. Ojú bí rẹ̀. Báwo ni? Ó náà lè jò ní. Mo náà lè bí mi. Ọmọ tó rẹwà ju nǹkan tó ń tà lọ. Ẹ̀yin ará Èkó sá ẹ sá máa mú yàn gàn ẹ mọ̀ mú yàn gàn. Arẹwà kẹ̀. Mo ò tan ẹ, mo dẹ̀ láìkẹ́ o. Ẹ ra gbọ́ kẹ́ ẹ fẹ́ jọ́lẹ̀ àbí ẹsẹ̀ á ní mi ọmọ ìyá alágbó lẹ̀ ń kú fún báyìí. Ṣé ìjà ará Èkó ni? Mo ò tó bá lè fẹ́ mi, màá mú ẹ lọ sí Èkó, ọpọ́n ẹ máa tún sún síwájú. Ó dà. Ó ṣeun. Mo má da lóhùn jàre. Ó ṣeun mo dúpẹ́ ṣùgbọ́n ṣé kí n mọ́ tàn yìí? Okay. Gbogbo nǹkan bá ti ń jẹ ọmọ ará Èkó mi ò kí ń ṣe ní ìfàrẹ́ Èkó. Ìwà pa bí n ṣe wà yìí. Tí bá sọ ìbò lábà wà, kò ní kó tún mi wo. Àṣàbí mi o. Àṣàbí owó. Ìlọ́gà. Ó ti tó bá wọn. Má má jẹ́ kó rí o. N tí ń rí tójú rẹ̀ fún wò. Sórí, àbáwá yóò náà ga o. Àbáwá yà á lè pa. Kò yé ẹ, á lè jù. Àwọn ará àbáwá rẹ̀ tẹ́ mi lọ́rùn. Èwo lológun ará Èkó tí wọ́n máa tàn mí tí wọ́n máa dìsífù mi. Èmi ò fẹ́ dìsífù. Gbogbo nǹkan tó yẹ kí n láìkẹ́ náà nìyẹn. Tó bá lè fẹ́ mi, màá mú ẹ lọ sí Èkó. Tó yẹ pé ìwọ gan máa tún sún síwájú. Wá gbé mi fún mi lówó kí n mú ọ lọ. Àní o fún mi lówó kí n mú ọ lọ. Ìyá Àṣàbí ó pọn.
Bọ̀yé Èkó ni ọ́. Owó wọn kú. Ìjọba mo sì máa ń ṣe àyà dúdú tí ọmọ ní ọ̀hún. Mo lọ ọmọ yàrá Èkó kọ̀. Mo sì wá bí o. Ẹ mọ ọkọ̀. Àṣàbí ilé ìyàwó. Nbọ̀, Alfa, báwo ni? Mo máa nífẹ̀ẹ́. Ní sùúrù jẹ́ kí n bá sọ̀rọ̀. Orí pé Èkó lèmi ti wá. Mo nífẹ̀ẹ́ mo fẹ́ fẹ́. Mo fẹ́ kí n mú ẹ lọ sí Èkó kó lọ jayé pẹ̀lú mi. Àbẹ́ mọ̀ gbọ́rọ̀ torí pé wọ́n wá lẹ́kọ̀ọ́ tó láti Èkó sí ká mọ̀ sá lọ ni ṣé kò jẹ́ bí ìlú èbò ní ìròkórí ẹ̀ pé rárá. Sóòrí pé àjọjọra wa ni. Sóòrí pé àríbá kan náà ni. Mo nífẹ̀ẹ́ ni mo fẹ́ fẹ́ ni. Ọ̀rọ̀ rí o lè sí. Mú bọ̀. Kí ló máa ń ṣe yín tẹ́ máa wá láti Èkó yìí náà? Ṣé pé tẹ́ bá ti dé ní ìlú ẹ̀ kàn máa ṣe wọ̀nràn ẹ̀ ní béèrè ọ̀nà lọ́wọ́ ọmọ rẹ lọ́wọ́ lọ́nà. No, sórí ìyẹn kékeré ni. Ìfẹ́ ni sótórí pé ó ti gbá mi létí. Má wọrí. Ìgbà tí mo bá ń gbádùn ẹ̀ ojú ẹ ló máa ṣe. Bọ̀ tí ẹ̀ ní sùúrù náà. Ṣé tó bá jẹ́ pé ọmọ gidi ni ṣé wàá sọ ní mú bọ̀? Ọmọ sẹ́pẹ́ kò lé èpo lójú. Kò sẹ́ni kò lè tẹ́jú ẹ̀ mọ́lẹ̀. Ó ti jẹ̀bá ti sàrà bó ṣe yẹ kó ṣe rí fún ẹ nìyẹn. Ṣáàjà máa lọ́jọ́. Ìwọ́kàn fáìsì lójoojúmọ́ ni. Ìyá Múbọ̀ ló wá béèrè. Ṣé fẹ́ rajà ni? Rárá, àná mo rajà lọ́wọ́ fún àwọn àlejò mi, wọ́n á lè wá fún wọn ní owó. Ó wá rajà lọ́wọ́ ẹ̀ lánàá. Èló ló jẹ́? 3,000. Báwo rí màá bẹ san máa kó lọ? Ẹ má jà yàwó ilé. Tẹ́mi bá máa fẹ́ àgbàlagbà, àtẹ̀jẹ́ ṣúgà dàdì tó nífọ̀ tó nìkan tó ga tó sì mọ́lẹ̀. Ṣé ẹ dúró ọ̀rẹ́ bàbá ẹ lójú tí o ṣẹ́yìn lẹ dáyàwó yín lókòwò lẹ ṣe fẹ́ jẹun àdẹ̀mọ́rú yín amọ̀rú yín ẹ̀ kí n tóbìnrin lókòwò àti kẹ́ ẹ gbagbá lórí ẹ̀ kí ló dé ná kí ló dé ẹgbẹ́ ọmọ yín ẹ lójú tí o. Ẹgbẹ́ ìyá ẹ̀ ló yẹ kí n fẹ́. Ẹgbẹ́ bàbá mi ni. Rádaràdà. Kí ló dé? Ẹgbẹ́ ìyá ẹ̀ ló yẹ kí n fẹ́. Ọkọ yìí ni. Ìjọba ò ní. Ajá fún mi ò dá mú bọ̀. Ọlọ́run wá sanwó. Mo wá ní èlò lọ́wọ́ ọjà ẹ̀ ó dẹ̀ kó àlàyé ó ṣe mo ní tó bá yẹ kó yẹn ti pé kó san tówó bá dẹ̀ ìpè kó sì máa kó lọ létà kó dẹ̀ wá sọ kó má da àkáǹtì rú mọ́ ẹ lójú period wọ́n yìí mú mi re nìyẹn o wọ́n fẹ́ẹ́ bú mi pa. Ẹ wo ọkọ yìí ni kẹ́ ẹ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ kó fún ọ jẹ́ ká máa lọ jẹ́ ká máa lọ. Owó ọjà tí wọ́n rà lọ́wọ́ yín lánàá fún wa. Ilé tó ń tajà fún ọmọ tó ń lù. Gbogbo nǹkan tó ẹ sọ pátápátá òun ni mo wà bẹ̀rẹ̀ tí mò ń gbọ́ ní ibi tí mo ti ń fọ abọ́. Ni mò ń sọ tó ń gbọ́ mi tó ti ń fa. Ìyàn rajà lọ́wọ́ mi. Ọmọ bíbí inú yìí ni ọmọ yẹn o. Ọmọ yẹn pẹ̀lú ọmọ Múbọ̀. Ṣé Múbọ̀ ju ọmọ yẹn lọ? Ìgbà tó jù lọ ńkọ́. Ẹ wá fi ara fi wọlé lójú. Gbogbo owó lọ bá wọn ṣé kò ṣówó ní owó ẹ̀ ò ní pé ní padà ni èyí tí mo sọ yẹn láburú ni àbí. Ìwà wo lẹ ń wù gan-an báyìí lọ? Mo ń jìyà ń bí báyìí ni àwọn èèyàn fi pè mí ní kútọ́rù pé kí wá o. Mo dẹ̀ lọ́wọ́ dẹ̀ kó owó fún pé kí n máa fi ta àtúntò. Ṣówó tí wọ́n ní kọ́ ló lò. Kí n fi bọ̀ àṣírí nínú yàrá yín. Excuse me. Fámílì ẹnìkan ló kówó lẹ̀ ṣé mi ìfowó kun ṣé ká ṣépè. Wá bí ọ̀rẹ́ wa kí ló dé? Kí ló ṣẹlẹ̀ bò lọ sá lọ? Múbọ̀ ìtò kẹgbà dání lọ́sàn gangan ìyá ọmọ ibi tó dá nínú òrùn burúkú yìí. Tí máa kẹgbà dání lọ́sàn gan sí mo kẹgbà dọ́dọ̀ rẹ ni. Mo ṣe mo kẹgbà dọ́dọ̀ rẹ ni àwọn tó lẹgbà wọn mọ́ra wọn ibẹ̀ mo sì ń lọ. Ṣé wà ní dá ọmọ mọ́ ni ọ̀rẹ́ mi? Ṣé bí ọ̀rẹ́ mi wá ni? Ọ̀yá mo bá tiẹ̀ lọ àwọn kan sọ fáwọn ọmọ láàdùn tí wọ́n bá ṣe fáàsì lásán gbóró gbìyàn. Wọ́n ní wò tán. Kámílù ọmọ ọjọ́ lápálàpọ̀. Irú ọkùnrin ní ọ̀tẹ̀. Ẹlẹ́nu ló mọ́tò bí. Níbo? Níwọ́?
Ẹ bá wa kó lọ bẹ́ẹ̀ ṣe wà ní ẹ̀. Wọ́n ní kí lọ bá ń bọ̀ ṣe fún ọ̀ṣẹ́. Ìwọ ṣe bìrì ọ̀hún pé kí ló ṣe? Ìwọ ṣe bìrì ọ̀hún pé báwọn fẹ́ fẹ́ mi ni. Àbá fẹ́ bẹ́ẹ̀ fi ọ. Ẹ bá ń bọ̀. Ìwọ àbá náà rú ẹ̀. Má bẹ́ẹ̀ ní ẹsẹ̀ wọn. Ká ní ọkọ̀ wọn ti dàgbà jù ní. Wọ́n kò ní dápẹ́, kò ní dápẹ́. Tẹ́lẹ̀ ti bí ẹjọ́ kọ́ máa bọ̀. Tẹ́lẹ̀ ti bí Eléri ibú. Ẹ sọ bẹ́ẹ̀ ní dà. Àbí kẹ́ ẹ̀yà wọn tó lọ bẹ́ẹ̀ ṣe wọ́n kẹ́ ẹ̀wọ̀n tó lọ. Bàbá tèmi mọ̀ ní. Oníyọ́lá nonsense. Àṣàbí. Níbi ló wà. Ibi mo wà. Ó gbọ́ kankan. Pé kí ni? Baálẹ̀ ti ní kí àwọn agbèfọ́ba kọ́ lọ mú níbọ̀. Dẹ́mbọ̀. Kí ló ṣẹlẹ̀? Ya múbọ̀ ni. Kí ló ṣe mú? Múbọ̀ ó lọ jà. Ó lùyàn gan-an. Ó lùyàn. Ó nàyàn pa. Kò tí ì kú tán. Kékeré ló kù. Àṣàbí kọ́ wọn nìkan wá gbóhùn náà. Èmi wàá mọ̀ bóyá wọ́n wàá mú o. Wọn lè wá gbé mi ẹ ṣe adúpẹ́ ẹ máa lọ. Ẹ ṣe máa lọ. Ṣọ̀bọ́ rẹ̀ rẹ̀. Èké ẹ ṣe máa lọ. Ó ṣe jàre ọmọ. Ó ṣe mo dúpẹ́. Òwò àtọ́ bí ìyàgbọ́ ìlú ìyàgbọ́ ìlú. Òwò àtọ́ bí ìyàwó kọ́kọ́ jẹ́lẹ̀ ọ̀kọ́ yọ ké. Ó tán bí ó tán. A wí fún ni kó tó dáyọ̀. Àgbà ìjàkadì ni. Tí mo pé kì í sọ fún ẹ. Ọmọ tó bá ní. Ṣetán. Tí wọ́n bá wá bú ẹ. Ó yẹ kó gbé ẹ mọ ni o. Mi ò bá ẹ rí o. Ìgbà tẹ́tí ní kí n má bá rìn mọ́. Mi ò bá rìn mọ́. Mi àti ìjọsọ̀rẹ́ mọ́ màmí. Wò ó. Bàbá ronú kàn ẹ́. Pé gbígbé ló yẹ kó gbé ẹ. Má ló níyà rí o. Mi ò mọ ẹ rí o. Gbọ́ràn ṣó níyà. Èmi ti gbọ́ràn sí ìyá mi lẹ́nu o. Ẹbí ìbáwọn bímọ kọ́ mọ̀. Mi ò mọ ẹ rí. Tó bá jí ẹ, mi ò mọ ẹ rí ni o. Tó ti gbọ́. Torí mo sọ tèmi fún ẹ. Ẹ wo ní èyí tó wá ṣe. Mami mo ń tọ́jà tí mo fẹ́ lọ kiri rọ̀lẹ́. Tó bá wá kiri má gbà wájú àwọn baálẹ̀. Má gbọ́ wẹ̀yìn. Wọ́n lè gbà ta àwọn mú bọ̀ o. Má gbẹ́ mọ̀ mọ́. Bóyá kó bá tiẹ̀ lọ má kiri lẹ́yìn. Mami ẹ jẹ́ kiri. Má gbẹ̀yìn wọlé. Má gbẹ̀yìn. Ẹ jẹ́ kiri. Yára ṣídá. Mo wá lánàá náà mi bá anybody. Anyway, bí tí wá bí o, ó má dàbí pé alájọ nígbà rẹ̀ máa ní mo pẹ́ dé tètè dé lápá tó báyìí. Bẹ̀rẹ̀ sí ìdájọ́ méjì. Bọ̀dá Káyọ̀dé, ẹ ká san. Ìyá alájọ. Kò sọ́jà ọ̀rẹ́ ìbára ẹni mo tó ṣẹlẹ̀ ẹ má bínú ìjọ tó lọ́wọ́ ẹni ẹ̀ ṣáà bí báàgì ṣe fúnlẹ̀ ọmọ kí ni kì í má ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ bá dín lẹ́lẹ̀ bóyá ẹ̀rọ ọmọ méjì ni máa bá ń lẹ̀ ẹ̀sùn báàgì ṣe fúnlẹ̀ báyìí ẹ má bínú ìjọ bá dọ̀la àmàdà ọ̀dọ̀ àbọ̀ ẹ má bínú. Mi ò tiẹ̀ bínú, kí ni màá ṣe bínú? Ṣèbí owó yín ni, nǹkan ọmọ ẹbọ ẹ má wọrí, lágbára Ọlọ́run máa pèsè. Àti gbogbo àwọn kọ́sítọ́mà mi kò ní lè mọ yín, lágbára Ọlọ́run. Òkè ọlá, ẹ má gbàgbé. Ẹ má bínú, ẹ má bínú. Àmì ìbínú. Gbọ́dọ̀ yín yóò dààmú rárá. Mọ́mí Bọ́sẹ̀. Kásán jáde. Ọjọ́ mẹ́ta mà. Jẹ́kọ̀ pẹ̀lú. Mọ́mí ńkọ́. Bẹ́ẹ̀ ni mo sì náà bọ̀ wọ́n ti rán mi sílẹ̀ fún mi mà. Òkè mo jẹ́rìí àwọn bẹ́ẹ̀ tí wọ́n rí. Ṣó pé? Bẹ́ẹ̀ ni mà. Bó ṣe ń kókó. Then káàdì wọn dà. Wọ́n fún ẹ kàdà. Sọ fún wọn mi ìfárinjàn jiyàn o. Kọ́ máa fi sí káàdì o. Kí n kọ́ sọ́dọ̀ tèmi, kí n kọ́ sí tiwọn náà. Jẹ́ kọ́lẹ̀ lójú ẹ̀. Ìfárinjàn jiyàn.
Ilé ìtutù bẹ́ẹ̀ ni mo fẹ́. Ẹ wo tó bá ti ṣe díẹ̀ sì máa gbà ọmọ. Wọ́n máa bá mi tàn jẹ́. Kò tẹ̀ sí iná. Ẹ ní mílìkì. Mílìkì ó wà. Ṣé ẹ wá ni? Kí ni ìtutù jẹ́ èdè dá mílìkì sí? Ìyá mú bọ̀, ẹ ká san bí o. Alájọ ẹ ti dé ẹ ká sọ mà. Báwo ni iṣẹ́ o? Adúpẹ́ o. Apá tara kọ́ra jẹ́. Ṣáájé yá. Adúpẹ́ o. Ẹ ká san mà. Ẹ gbà mẹ́ta nìyí. Ẹ dẹ̀ mọ̀ pé torí mú bọ̀ ni mo fi ń dájọ́. Nísìnyí ó ti dúró sí mi lọ́rùn báyìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tó bá ti di ọ̀la. Ẹ kówó yẹn fún mi kí n lè fi fún. Lọ́rùn mi náà kó lè fi fúyẹ́. Kò sí problem. Báwo ni? Tuntun tẹ́ ní pé ẹ máa fún mi ńkọ́. Ẹ máa fi ọ̀la ọ̀fẹ́ líle máa bá ẹ mú wa. Then káàdì yẹn ṣe mo kí mo sọ pé 200 naira ni. Ẹ̀rí àjọ yìí káàdì yẹn. Kí ló tún dé? Kí ló dé? Kí ló dé? Má fi arúgbó mi yá. Má fi bàyí kí ló dé? Ẹ máa yanjú ẹ̀. Ó yàwó mi bí kò sọ̀rọ̀ fún mi. Kò sí ilé bíbá kò sí ilé kò sí ilé. Kí ló dé sọ̀rọ̀ fún mi? Èmi ni mo bí mú bọ̀. Kò sí kankan. 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 Ìyá ń bọ̀. Kò sí kankan. Ìyá ń bọ̀ kò sí. Kò sí kankan. Kò sí kankan. Ó mú bọ̀ mi o. Ọmọ yìí ti kọ́ bá mi. Kí ni ọmọ yìí tó lọ ṣe ń ta báyìí sí? Yéé! Ọlọ́run bá yanjú ẹ̀. Ọlọ́run bá yanjú ẹ̀. Ẹ bá mú kí ọ̀tà kan bẹ̀. Ẹ bá mú kí ọ̀tà kan bẹ̀. Ẹ bá mú kí ọ̀tà. Ẹ kò fún mi ní mọ́tì yín. Fúnra yìí. Mo rò wípé ẹ jí ni. Mo ní pé kẹ fún mi. Màá mú fún yín padà. Yes ma. Láti ọ̀dọ̀ baálẹ̀ ni. Mo rò ń bọ̀ lára. Kò sí nílé. Láti gbà wo? Ó ti jáde tipẹ́. Màmá, ọmọ yín làwọn bá o láti ọ̀dọ̀ baálẹ̀. Ẹ bá ọmọ yín sọ ọ̀rọ̀ gidi gan níbi tí wọ́n ti ń gbọ́. Àti pé ẹ̀tẹ̀ ìdúró náà, ṣé MC Musili lọmọ yín gbójúlé ni àbí Ọpẹ́ Láṣẹ? Àbí bàbá tó bí ló gbójúlé bí ṣe? Ẹ ní sùúrù. Mo sọ fún ìpè ọmọ òsì ilé ẹ̀dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni àbí. Iṣẹ́ tí baálẹ̀ rán wa la fẹ́ jẹ́ fún yín. What's wrong with you? Àwọn ọ̀lẹ́dẹ̀. Kí ló ṣe yín? Kí ló tẹ̀ fi rọ fáńdù ọmọ mi bẹ́ẹ̀ yẹn? Ẹ yà wèrè ni. Ọmọ fẹ́ wọlé bàbá ẹ̀ dẹ̀ fẹ́ rọ fáńdù lẹ̀. Ẹni baálẹ̀ kọ pẹ́pẹ́ sí. Kí ló dé? Ṣé bá sọ pé kò sí ilé ni? Ṣé wàá kojú ságbárí ni? Ṣé ilé mo ti bọ́ ta yìí? Bàbá ìmọ̀ gbẹ́ bẹ̀rẹ̀ ìdagì ni. Wọ́n bá ní kò sí nílé kọ́mọdé wàá dé lójijì. Ṣé ìyẹn wá fa wàhálà kan? Wọ́n ní baálẹ̀ ní kí wọ́n wá rí ẹ. Sọ́rẹ́ baálẹ̀ ni. Ẹgbọ́n sọ́rẹ́ baálẹ̀. Ṣé baálẹ̀ sí kìí? Wàhálà ẹ pọ̀jù nínú ìlú. Tọ́wọ́ ọmọ ẹ bá ṣọ. Ọlá àpótí adìyẹ ní pàtàkì nínú ìlú ni o. Nǹkan táwọn mọ́ ọ̀lára nìyẹn. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni, àmọ̀ tó yẹ ká ṣe fún ẹ. Ẹ kẹ́lẹ́ bá ní sọ̀rùn. Ṣé torí ẹ̀ náà lè orí wọn fẹ́ fi bọ́lẹ̀ lọ́rùn yìí sí? Gàgàgàgàgàgà náà nà látàtà ń tótó. Bàbá, ẹ bá ọmọ yín sọ̀rọ̀ gidi. Ẹ kọ́ sí lọ. Fẹ́ gbó tó ọmọ ẹ̀kọ́ ṣọ. Ṣé tán yín? Bàbá rí ọmọ rẹ̀ ikú ògbé kan. Á ní gángan. Mo kẹ́ ẹgbẹ́ mi. Wọn kúkú wà kàkà mọ́lẹ́ ẹbí ṣe ń rìn. Dọ́nà ọmọ mi. Ṣé ìtọ́ wà lẹ́yìn wọn yìí? Ṣé fámìlì baálẹ̀ ni? Ó ní láti jẹ́ fámìlì baálẹ̀ tó rẹ̀ baálẹ̀ náà. Ọ̀rẹ́ baálẹ̀ náà fámìlì wọn bí wọ́n ṣe rírè. Aláyébàjẹ́ ni wọ́n. Orí nǹkan rọ́ńsẹ̀sì. Ẹ mú fún yẹn tẹ̀. Wọ́n wọlé lọ́ntẹ̀ kó lọ ṣe kí lọ́tì pé tí mo kàn fẹ́ sọ fún ẹ ni. Baálẹ̀ tó ránṣẹ́ wa, ó máa lọ rí. But celebrity kì í tètè rí. Ọ̀ṣì ẹ̀yin lẹ̀ ń sọ̀rọ̀ báyìí mi ò lọ rí baálẹ̀ èmi celebration láéláé yìí ní lọ rí wọn kí ló fẹ́ rí mi fún. Ó máa rí but after 2 weeks ló máa lọ rí baálẹ̀. Ẹjọ́ jẹ́ tìrì ká fi wọ́n padà rà ká fi wọ́n wọ̀ ọ̀sẹ̀. Tó bá wá débẹ̀ wà ní baálẹ̀ that was a time tí wọ́n ní ẹranṣẹ́ wà lémi ò sí lé máa ń bí sí kí ló ṣẹlẹ̀ á dẹ̀ ṣàlàyé fún ẹ o ti gbọ́ má fẹ́rẹ̀ ẹ wọlé o má lọ lásìkò yìí mo gbọ́ pé wá a sọ pé tí bá ti sí ní wọn ìbá mi wọn bá mi ń gbà àwọn òsì ní wá sọ mi ì sílé wọn bá mi ń lè. ṣùgbọ́n ẹ celebrate ọmọ baálẹ̀ gan wo ló popular. bàbá ẹkùn ọmọ bàbá ilé ẹ̀dọ́gbọ̀n ọmọ mi tó ọmọ ẹ̀ fáwọn eléyìí bí ò ní wẹ́ẹ̀tì ọmọ kan tó bí ilé ẹ̀dọ́gbọ̀n ọmọ kan Fáwọsí
mo fẹ́ dájà o. ẹ fẹ́ dájà o ẹ bá ń kí bra mi. ẹ bá ń kí bra. mo lè má bá John. John ẹ fi ṣẹlẹ̀ fún John. máa sọ fún John. ìwọ máa wọlé lọ. Are you kidding me? Wow. Yeah. This is wow. Pa gbogbo ẹnu dé jàre. Èmi gan lanu mo lanu fàájì o. Ẹ jẹ́ ká wọlé. Yes. Ọmọ mi ṣe lè jù. Honest. Tó wá láti ṣẹ́rí bá ṣe wà àwa lọ rẹ̀ ikú láti wá sẹ́yìn orí wa ni èmi àtọ̀rẹ́ mi tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi ara yín nìkan kìí ṣe wá mọ̀ nǹkan tó ṣe èyí ni mo fẹ́ rí ọ̀rẹ́ mi ó sọ pé òun báyìí ṣẹlẹ̀ ìwé ìsọ̀yàn ó jẹ́ kí n máa dúpẹ́ fọ́lọ́run. mi ò sí o torí mi ò wọ́n bẹ̀rẹ̀ àwọn ọmọ èkó tó ní láwọn ọmọ èkó wọ́n burú gan àyàdá àwọn ọkùnrin wọn mi ò sí o. bó ṣe sọ fún yín kó n fẹ́ fẹ́ yín ó jẹ́ kí n máa dúpẹ́ fọ́lọ́run. àǹtí ẹ̀ fi yẹn lẹ̀ báàgì tẹ́ni lọ́wọ́ mi. àmì ìlú parọ́ lọ ẹ̀yìn jẹ́ ẹ̀yìn ẹlọ́ba náà ń rìn lọ́ba àbúrò nǹkan lọ. mo ti lọ kí sí wàhálà Kọ́lápọ̀ ìwọ náà wà bá wọn she's a lady now she has to prove like a lady. Actually, immigration. I know. Wo ọ̀rọ̀ àwọn ọkùnrin èkó ẹ̀rú wọn máa ń bá wọn náà máa ń ṣe wọn máa ń bẹ wọn máa ń gò ní mi sì déyàn ọ̀rẹ́ mi gbogbo. Sori o fọ́nì gan. No eléyìí ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ à ń gò náà. Mo láìkẹ́ ni. Ẹ fọkàn rẹ̀ balẹ̀ má tọ́jú ẹ̀. Kó láti àwọn ọmọ rírà. Àwọn wọn bá mi nílé balẹ̀ náà. Ẹ̀yin lé àwọn balẹ̀ lọ́dọ̀ Adéyẹwò ní wà rọlẹ̀. Ẹ mọ retí ẹ dáàbò. Okay. Take care. Mo ṣe ń sọ lọ ilé ọkùnrin ní Kọ́lápọ̀ ìfẹ́ tí Kọ́lápọ̀ ní sí mi bóyá ló nílò ẹ̀sọ́ obìnrin rẹ̀ Kọ́lápọ̀ mọ̀ nífẹ̀ẹ́ o yìí tí ẹ̀ mọ́ tí mo lè fi wé àfikún ọmọ abẹ́rẹ́ rẹ̀ láti sìn lọ kọ́lọ̀ ń gbèrú ọkọ bíi Kọ́lápọ̀ ó gbé pàdé rẹ̀ ọkùnrin ń ṣèèyàn ó nífẹ̀ẹ́ mi dójú àmì ni tó gbọ́ ọkùnrin tó bá wà nílé ayé ká má dàbí Kọ́lápọ̀ tèmi o tó bá dàbí Kọ́lápọ̀ tèmi àwọn obìnrin ànímọ́ níṣòro kankan Kọ́lápọ̀ ọmọ ni ó ṣèlérí ó sì dúró tì bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ mi ìwọ náà máa ti nífẹ̀ẹ́ báyìí ni. mo bọ́ ọyọ àmọ́ kó o ṣọ́ra má jẹ́ kọ́kùnrin búrókì áàtì yẹn mi ìfẹ́ kọ́ búrókì áàtì yẹn kí mọ̀mọ́ bọ́ ọkẹ́ o má jẹ́ ọkùnrin tán. kí ló ń sọ kí ló ń sọ èwo ni mọ̀ọ́dọ̀ kọ́kùnrin búrókì áàtì rẹ̀ ṣé ìwọ lẹ ṣe àjọra wa ni kí n tún ọgàn ṣé wọn ni bàbá amúbọ̀ àbí wọn nìyá amúbọ̀ ṣé wọ́n sọ̀rọ̀ fún wọn ni kí ló dé gan-an. o kì í gbọ́ òótọ́rọ̀ ara rẹ máa ń kó òótọ́rọ̀ fa. sọ́ọ̀tọ̀ ò lè tó wá ń sẹ̀ kí ló wà ní òótọ́ sọ. ṣé ló sọ fún mi pé Kọ́lápọ̀ nífẹ̀ẹ́ mi àbí kí ni ìtumọ̀ yín mo ti mọ̀ ìlara ti bẹ̀rẹ̀ bí wàá kulẹ̀ ti ń sọ bóyá ṣe ń sorí ire tí gbogbo nǹkan dánwọ́n fẹ́ yin ọ̀rẹ́ ẹ máa ń yí síbòmíì ni kò sí lè dùn mí fún ọ nígbà jẹ́ pé tí ò nílò ẹni èéfín ní ṣeré. ọ̀rẹ́ mi mo ń ṣe díẹ̀ bọ́ bá búrókì àti ẹ̀ mọ́ ọ̀bá mi mọ́. ó ṣẹ̀ṣẹ̀ wáyé mi nǹkan tí ìyá mi ṣe ní má bẹ̀rẹ̀ rìn yẹn wọn ò lè bọ́ sọ̀rọ̀ kó o gbọ́ àfi kó o mọ̀ fa wàhálà kó o mọ̀ fa wàhálà wá sí mi ọ̀rẹ́ mi. sí òrìò tí bá mú òkúta lẹ̀ tí bá sọmọ olórí wọn dà lórí ó yẹ kó rà lọ́jọ́. mọ́ bínú o òótọ́ ọ̀rọ̀ kún mò ń dùn mọ́ bínú orí nǹkan ìdí kan lẹ́nu ẹlẹ́sẹ̀ sàfàǹgì. Àjẹkẹ́ mi ò bóyá mo ṣe máa fi ní sọ́fọ́ ọ̀rọ̀ olóyún ọjọ́ sí láti fún ìyá àti ìwọ̀n ìrọ̀ kọ̀lí bọ̀bọ̀ gbàgbà 5 mo jẹ́rìí ẹ̀ ó ṣe pàdí mi. èèyàn máa bímọ nínú òbí èmi ọmọ nílùú òmù ilẹ̀ tún mọ̀
ṣé nínú ilé nìwọ̀n wà àwa làwa mọ nǹkan tó lọ ń ta ó kàn jọ́ mo nílùú ni ní tó ṣẹlẹ̀ nílùú àwa yìí ló yé. sọ̀rọ̀ ilẹ̀ wa mọ gbogbo àwọn ètò tí wọ́n káàkiri. mọ̀ pé pàdé tèmi ni wọ́n mi ò lè ṣí fún ẹ máa jẹ́wọ́ fún ẹ. ṣòro tí ìjọ tà ń lọ jẹ́ ọ̀kan báyìí tá a rí tó ní pé ní fíléèjì yìí òun ni big girl òun ló máa ń ṣakọ ṣe everything. ṣòro tí girl yẹn. Kò lóyún. Ibẹ̀ ló wà àwọn bọ̀dá mi kọ́lá pọ̀ wọ́n ti ṣé kinní yẹn fọ́mọ tá à ń bì. ṣé lóòótọ́ ni. Wow. Yeah. Adéyẹmọ. Báwo ni ìpínlẹ̀ ọ̀fẹ́ jáde? Sọ̀rọ̀ tó bá béèrè mi tí ò bá kánjú kó dúró dè mí pọ̀ tó bá sọ pé òun kánjú lè padà wá sóye alàgbà. Èmi sà. Madam ẹ pẹ̀lẹ́ mú kẹ́ fún mi ní ìṣẹ́jú méjì láti sọ̀rọ̀ Adéyẹmọ ọ̀rẹ́ mi fún yín. Yes. But what? Má ṣẹ́jú sí my friend. Mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní kọ̀rọ̀. Mo bẹ́ẹ̀ sọ ń kọ́lọ́fín. Ó ní òní gbọ́rọ̀ sí mi lẹ́nu. Balẹ̀ ẹ wò àlejò làwọn tọ́jú kan. Mo lo gíláàsì gbìn kó mi kọ́kọ́ fi wọn. Sórí jẹ́ kí n sọ kankan fún ẹ, wọ́n ní fi ọ̀rẹ́ hàn mí. Kí lè ba mọ́rán ẹ̀ tó jẹ́. Sí báwọn ọ̀rẹ́ náà rè. Àbí ẹ jọ Adéyẹmọ. Tọ́mọ ló lè báyìí sìn. Alàgbà tó tí ma kọ́ mọ 45 years tó ṣe bímọ tí ò tí bímọ kò lè jèrè first born ẹ̀ because ọdún ti ń da free. Wájú ẹ̀sán kan fún ẹ tí bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bá lónìí gbọ́ máa jẹ́ kó yé ẹ pé tí àgbàlagbà bá lòsòó tó bá rí tó bá gun àkàbà mẹ́wàá yẹn ìwé ìsìn o ò lè rí. Tí bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó lónìí gbọ́ tó ń warùn kì èmi wá surprise yẹn. Àkọ́kọ́ a máa advocate ilé èmi àmú right kò máa manage left. Really? Kí ni ẹ̀ tó ń ṣe? No, ṣùgbọ́n kan náà jọ ní ọkọ̀ ògbé kan bí òwú jango. Kí láǹfààní ẹ̀yìn àti ẹ̀tẹ́jọ́ ẹ̀kan wà temporary ìbígi mú adìẹ gbóòórùn ẹ̀ sí kàtá. Kí ni ìwúlò yín ẹ̀ bá yàn rí ẹ lè bá sọ̀rọ̀? Alàgbà Adéyẹmọ mo ń jáde báyìí màá fẹ́ kó ronú ara ẹ wò tó yẹ subject mo fẹ́ fẹ́ kí n bá lè dé máa gbọ́ answer that is your own work. Wọ́n fẹ́ gbọ́rọ̀ jẹ́ kí n gbọ́ tí n bá dé tó bá dé gbọ́ bye for now. Irú kan náà bí òwú jango. Adéyẹmọ, you see, to be frank with you, gbogbo ohun tí Baálẹ̀ sọ is very very right. Ìwọ náà wò náà ẹ̀mí àti ẹ̀ mọ̀ pé akànlójọ́ wà ní school kò kí ń ṣẹgbẹ́ àwa méjèèjì tí ò bá kí ń ṣe pé gbogbo nǹkan tó ń fún wa all that ìwọ náà mọ̀ pọ̀jọ́ tí ń gbọ́ òde jọ ló má rí kó bímọ. ṣe lọ́rọ̀ kò ṣá ọtí Baálẹ̀ sọ yín sí inú support àbí. Yes, no. No problem. Now surprise gbogbo yín láìpẹ́. Surprise yẹn ni I need lórí ọ̀rọ̀ olóbìnrin létí Baálẹ̀ sọ. Àmọ́ tí bá ṣọlá pé nǹkan yẹn wà important Jọkẹ́ ó mọ̀ pé ní interest nínú ọ̀rọ̀ tí Baálẹ̀ sọ. Demarcation yẹn wà okay. So Baálẹ̀ lè fọwọ́ mú apá ọ̀tún àwa lè fọwọ́ mú apá òsì àá lè máa friendly you know. Òṣèré má prefer olè gbàtẹ́ pé gbogbo ọmọ náà nínú wọn ti bá sún lọ gẹ́gẹ́ ọ̀jọ́. Adéyẹmọ òun má dé má gbọ́n tẹ́lẹ̀ ọ̀rọ̀ múyàwó wá. Gẹ́gẹ́ bí a ti ṣe ṣe ìyàsọ́ta àti ìjọba àti ọjọ́ mẹ́ta sẹ́yìn lórí la fẹ́ ṣe àṣekágbá rẹ̀ ẹ tó bá ti wá fẹ́ẹ̀lì tí ò mọ tí mo kọ́ wọn kò ní lọ́ọ̀bì kankan o kẹ́ ẹ gbọ́ sétí báyìí o ó yá ìwọ járí sí ọwọ́ ẹ̀. Ó gbé tán gbéra dẹ́kun ẹ̀yà wọ́n sí.
Kàkàrà ó dúró kàkàràkà. Mo bọ̀. Alele ìyá kà sí. Papi. Papsin. Mẹ́kẹ́ni. Bọ́bá ìjàre, ẹ̀yin ò tiẹ̀ mọ ọjọ́ kankan, ṣé wọ́n kàn mọ yídì lásán ni, kò tiẹ̀ ní fílẹ́ẹ̀sì kankan. Kí ni jẹ́ gbẹ̀gìrì? Mo gbé kí ló handle yẹn mú bọ̀. Kí igi ló mú dání tàrí ìwò ni tí ẹ sì sọ́gbà yín. Tó ń ṣe báyìí. Igi ní handle. Ẹ ṣe sọ́gbà yín. Sorry. Ojókòó jàre. Fálànà. Nítorí wọ́n ti jó tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan. Tẹ́lẹ̀ yìí méjèèjì. Ẹ lè bá wa lò. Ẹ ló mú bọ̀. Give us second chance. Papi, mi ìjẹ kò tí ì kàn yín iṣẹ́ ti gbọ́. Ẹ ti ń tọ̀ Fálànà bọ̀ tí ẹ wò. Kò sí second chance kankan lọ́rọ̀ rẹ̀. O ò lọ́ọ̀bì kankan. Mo lè mú bá mi sọ fún pé mo lè tún jó. Jó kí ni jó? Ṣé ẹ rí gbogbo ẹ̀yin tí ẹ páàsì yìí? 5 million lówó yín. Tí wọ́n ti á fún yín 5 million tí a bá ti débi tá à ń lọ. Níkẹ́ come please. Gbẹ́gbẹ́gbẹ́ padà jáde. O lọ bọ̀. Ẹ sọ́la ni o. Àbí kí ló dé gan náà? Ẹsẹ̀ mi wá ti wá kí ló dé? Mo ṣe ń sọ lọ 5 million lówó yín. Tó bá ti fún yín bá ẹ sá méjì ẹ fẹ́ mi ní ìdákan bẹ̀. Tó bá tún wá kó yín délùú èbò tán gbogbo tẹ́ bá ń rí ẹ mọ̀ fẹ́ mi gẹ́gẹ́ bí kọgilétọ̀ yín. Tó ti yín yóò ní orí ọwọ́ tá gbéra wa sí. Ẹ̀yin ti sórí eré ń ti yín nù. Àwọn bọ̀lọ̀ ẹ̀yin mọ̀ bára wọn yín mọ̀ ń bọ̀. Níkẹ́ wá. Níkẹ́ wá sẹ́. Níkẹ́. Nichols, mo lè help ọmọ yẹn. Olóògùn ìyá jẹra ẹ̀. Mo ti toast ẹ̀ rí. Ó ti long time ago. Mo ti toast ẹ̀. Ó yẹ kó ti ṣe tèmi olóògùn ìyá jẹra ẹ̀. Ìbí mi ni mo bí mú bọ̀. Mo ti bá aṣọ ló máa bọ́. Ní kọ́mọdé wá rí mi lẹ́yìn kó sọ mí ti ra ẹ̀. Ọmọ tó bá mọ wọ́ọ̀kù ẹ̀ á bá gbà jẹun kó yé ṣòṣì kiri. Tètè rush down. Carry chest plate. Wọ́n dágbére fún yín, ṣé mọ́tò dágbére mọ́ ni? Nígbà tí ẹ̀wọ̀n ń jáde lọ ní ìsìlẹ̀ wá ṣẹ̀mọ̀ pé fẹ́ bá yàn sọ̀rọ̀. Èmi jáde lọ jàre. Nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ, ìwọ ló ní ò kàwé mọ́. Mo tún ní kó lọ kọ́ṣẹ́. Mo tún ní ò kọ́ṣẹ́ mọ́. Nǹkan tí mo wá rí lọ́kùnrin mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí. Tí mo sọ pé màá fọ́ ní ẹ̀rọ. Tí mo bá dẹ̀ fi fún ẹ ní owó yẹn, wàá máa fi máa tajà. Ìyẹn tó ṣe pé ojoojúmọ́ màá máa fún ẹ ní owó yẹn. Nǹkan tó bá ti wù ẹ́ lọ́kùnrin. Tó bá ti tajà owó tó ti jáde lẹ̀ wàá máa fi ra nǹkan tó wù ẹ́. Ṣé ni mi ò gbọ́ rí? Ẹ fẹ́ fún mi lówó kí n máa tajà. Ṣé mo sọ fún yín pé mo fẹ́ ṣé mo tiẹ̀ sọ fún yín rí pé mo fẹ́ máa tajà àbí kí ni ọjà títà gangan jábọ́ nínú ọ̀rọ̀ mi? Ṣé ẹ tí ò bá kàwé àbí tí ò tajà kò lè soríire ni? Ẹ dákun ẹ fẹ̀mí mi tì mí o. Wọ́n á pẹ́ fún mi lówó mọ́ wọ́n ṣó fún mi. Wàá ṣe kan nínú gbogbo ẹ̀ o. Kò sí èyí tí mo lè ṣe. Wàá ṣe kan nínú mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà yẹn wàá ṣe kan nínú ẹ̀. Obìnrin ní ẹ̀ náà. Ẹ ṣé o. Ẹ káàbọ̀ sà. Hello, kí ló fa argument? Mọ́mṣí ni. Mọ́mṣí. Wọ́n náà fẹ́ kí n lọ kún kí kàn fún mi lówó kí lọ́wọ́ fi tajà kí wọ́n ta wórógbó èmi. Mọ́mṣí sọ pé kí wọ́n máa tajà. Bẹ́ẹ̀ni. Hello, Mọ́mṣí. Mo sọ bẹ́ẹ̀. Kó tó bá ọmọ ìsọ̀rùn kan bẹ́ẹ̀ kílé tí ò rí fóònù mi tẹ́lẹ̀. Obìnrin ni ọmọ yìí ẹ má bà ọmọ yìí jẹ́ lọ́wọ́ mi. Ẹ má bà á jẹ́. Obìnrin ni. Obìnrin ni ọmọ yìí. Kí má bà ọmọ yìí jẹ́ sí ọwọ́ ẹ̀. Mo ṣe ẹ̀mọ̀ pé obìnrin ló bí fún mi ni. Ète ìlú yín ní Kútọ̀nù ti da orí ẹ̀rú. Bẹ́ẹ̀ ni sọ fáàtì kan fún ẹ. Jọ má lé ọmọ sọnù fún mi o. Ọmọ pẹ́yọ kan ṣo tí mo bí tó bí fún mi náà nìyí. Nígbà tó wá bẹ̀rẹ̀ sí frustrate ẹ̀ tó fi ọ̀rọ̀ lé jáde
kọ́mọ lọ ṣiṣẹ́ ọmọ ò lọ skul kò lọ skul ṣé dandan ni ẹni tí ò kàwé kò sílé ayé just excuse me ìwọ láwọn rẹ̀ tí ó kàwé tó ń ṣe rere. wọ́n pọ̀ jaburata tí ìpàdà lọ London tí ìrìn Amẹ́ríkà. iṣẹ́ gbogbo eré tà ń sá káàkiri kì í ṣe torí ọmọ ni. torí ọmọ ni imagine. ìwọ ṣe ó dàn mú lẹ́kṣọ̀ mọ́ mi ẹ̀ so ìyẹn ló wá fà á tó fi gbò pé tí n bá sílé o lè bẹ̀rẹ̀ sí dánmọ́ so o fẹ́ lé ọmọ yìí jáde. tí o mọ̀ pé ọmọ mi àwọn òbí ẹ̀ ò ní bá sọ ohun tó tó yìí á ti ní àwọn pẹ́rẹ́ǹtì ń frustrate wọ́n máa kó jáde ó lọ nìyẹn kí n bẹ̀rẹ̀ sí wá ọmọ káàkiri lójú ẹ pé ọmọ ẹyọ kan ni mo bí. Pọ́pṣí ẹ jẹ́ fẹ́ kí wọ́n sán lọ báyìí nìsín. ẹ jẹ́ sán lọ nìsín. jọ má sá lọ please. ìjọba láti èmi lọ tó bá mọ̀ pé owó tó ń fún ọmọ etí ní ẹ lára wọ́n wá gbó lọ́wọ́ mi ṣùgbọ́n tí mo fẹ́ kó mọ̀ rẹ o ẹni tí ò bá tọ́jú ọmọ ò ní jẹun ọmọ o go out and play your game. thank you sis. ṣeré lọ tiẹ̀. wá sèrè. má pẹ́ kó tó dé. latest time 12 o'clock. yes ọlọ́dẹ wo ni o mọ̀ mọ́. ẹ sọ fún obìnrin pé 12 kó wọlé tó fẹ́ lọ fẹ́ ọkọ ní ilé ẹlòmíì pé 12 o'clock. kí ló yà aago méjìlá ṣe ọlọ́dẹ wo ló máa lóhùn ọmọ mi ládùúgbò yìí tó bá ń bọ̀ tó ń bọ̀ láago méjìlá alẹ́ tó bá rẹ̀ ọlọ́dẹ wọn lè mọ̀ pé ọmọ bàbá wọn lè mọ̀ pé múbọ̀ nìyẹn ọmọ bàbá wọn múbọ̀ nìyẹn. ẹ jẹ́ ká fi sùúrù fi sọ̀rọ̀ yìí o ẹ jẹ́ ká fi sùúrù fi sọ̀rọ̀ yìí o. excuse me kò sí sùúrù mú ọmọ ẹyọ ọkọ tí mo bí máa kẹ tí màá fi kú tó bá frustrate ẹ if the worst come to the worst máa lé ẹ padà sí kútọ nínú yìí bí o sọ jù bẹ́ẹ̀ lọ ṣé kí n blame ra mi sí pé mi ò fẹ́ ọmọ nílẹ̀ tiwa mo wá fẹ́ ọmọ ń kútọ nù. tí ènìyàn ò bá gbọ́rọ̀ sí ilé mi láti ìgbà yẹn títí di èmi yìí ẹ ti lé mi lọ. so ọ̀rọ̀ ẹnu mi nìkan ló dóde ìwọ òdúró ti pọ́rọ́ kò ó máa tó dúró ti. Bàbá wa o. Ó wà ókè o. Irú àwọn akóyè tó wà. Àná pa ẹ̀yìn àníjẹ̀díjẹ̀dì ara ló yọ gbogbo ẹ̀ ló pé. Lágbo ìfẹ́. Ẹ gbà rí bàbá yìí bẹ̀rẹ̀ àgbo fẹ́. Ọ̀rọ̀ ya mi lẹ́sùn àárí ìyàwó lágbo fẹ́ bí o. Ẹ má bínú ẹjọ́ kí orúkọ yìí. Àṣàbí lórúkọ mi ọmọ yálà gbò. Àṣàbí ọmọ yálà gbò. Pé méjìlá báyìí. Ẹ wá nílà kankan lè ní ara. Ẹ máa rà ẹ jẹ́ ìdílé. Ẹ jẹ́ kọ́kọ́ tà ìdájọ́ yára. Èwo lẹ fẹ́ máa rà á bẹ̀ ọgbẹ́ ló wà. Sísá Àṣàbí ẹjọ́ ṣé mo lè gba nọ́mbà rẹ̀? Ẹ wá gba nọ́mbà mi rírọ̀ o. Ẹ kọ́kọ́ bá mi rajà kẹ́ tó gba nọ́mbà mi náà. Sátì mo máa rajà. Mo máa rajà. Fún mi ní fóònù. Fóònù mi. Ti gbọ́ kò sí wàhálà. Ẹ gbà mọ́. Àbúrò balẹ̀ lèmi náà. Ẹni lálẹ́ yìí. Ẹni láti jòun la. Ọkọ lu àbúrò ọkọ lu olóyè mo pàdé. Ẹ tiẹ̀ sì ń pè é. Àṣàbí alágbo. Bẹ́ẹ̀ ni bàbá mi. Ọmọ ìyá alágbo. Ọmọ ìyá alágbo ni àwa o. Ẹ ṣe lọ. Mo máa bá yín ra ẹ máa wọ̀rẹ́ yìí. Ẹ lè dá lélẹ̀. Èló lélẹ̀? Ẹ lè délé mu. Àyèrè kẹ̀ a máa pò pọ̀ fún mi. Tàbá lọ délé mu lásán wa balẹ̀ ọba jẹ́. No problem. Ẹ kú gbogbo ẹ papọ̀. Ẹni tí ìjọba kò ní máa mú. Ìbá ṣàgbo jẹ̀dílẹ̀ kù. Ìbá ṣàgbo pa. Àgbo táífọ̀. Kò sí àgbo tẹ̀kù tí mi ní bí ra ẹ̀. Àgbo tẹ̀yìn bá ti kù. Òun làìsàn tó ń ṣe mi. Ìyá dáńgá ẹ̀. Ẹja máa yín máa kí ọ̀rẹ́ lọ. Ẹ ṣé bàbá wa. Ẹ ṣé aláyé o. Ẹ máa kọ́kọ́ lú o. Ẹ sọ pé àwọn recognize ọkọ̀ lú o. Àbúrò bá lẹ̀ orí ọkọ̀ lú lẹ́yìn.
ìjọba tí wọ́n bọ́ pè sí láyé ìrẹ́yìn àbá ń fọ báyìí. Ọ̀fẹ́ balẹ̀ ọba jẹ́. Wáìnì lélẹ̀ iyọ̀ lélẹ̀ ọmọ wáìnì. Wáìnì. Wọn ò fẹ́ báyìí. Ó mi pé wọn gbé ẹ dé àwọn áńgù. Eléyìí àwọn ènìyàn mọ Messi nìyẹn. Wọ́n gbà sọ́tún, wọ́n gbà sósì, ẹsẹ̀ wọn score. Sábẹ́lẹ̀ kí ẹ understand. Ẹ ṣe wíkì má pa fún. Lájọ́ tí mi náà ti wọ̀ mo kàn ní kí n jẹṣẹ́ yẹn kí n jápa. But now, mo láti tẹ̀lé sílẹ̀. Gẹ́gẹ́ níbi ló máa kú sí. Ó ti rí jàbláńdà. Wọ́n fà. Kàlíìsì. Wọ́n lọ fún ẹ náà. I love sweet. Love. I love sweet. Ṣé ló fà ẹ̀? Sórí, èyí máa ń sọ fún àwọn èèyàn wípé wọn ò mọ ìlú rẹ̀. Kò sí kí n bá mọ ìjà rẹ̀. Kọ́lápọ̀. Yeah? You have a call. Engineer pay. Engineer pay? Yeah. Wow. So maybe you should try and call him back. Okay. Meanwhile, mi fẹ́ jáde. So mo ní pẹ́ dé. Take care. All right. Má pẹ́ o. No, not at all. Ara wọn. Fóònù wọn kí ni fóònù rẹ̀ sí lọ́wọ́ wọn? No. Colleague mi ni àjọ wà ní. Ó ṣe ló dédé tó kàn mí dùn. Nǹkan ṣe ni pé fóònù ẹ̀ bàjẹ́ kò ní fóònù rárá. So mo wá insert SIM card tiẹ̀ sínú fóònù mi kàn ní kí n yà torí ó like photo gan. I like photo. Fọ́tò ilé máa ń clear. Fóònù yẹn tó lò ó wà expensive 250,000 mo rà. Ọ wá fi yà mí. Bí fóònù rẹ̀. Bí wọ́n ṣe máa ń fún sí i. Irọ́ mi nílé yìí ṣe máa lọ jẹ́. Ẹ̀jẹ̀ lọ jẹ́. Ká lọ yà á kó lè múlẹ̀ dáadáa. Ẹ̀mí ká tó lọ kájà sọ́ọ́sọ́. Ṣé kí n fi irọ́ yìí náà ní ìwọ bí kankan sẹ́ẹ̀? Ọlọ́pọ̀. Kẹ́ni kí ló? Sure. Ọ̀rẹ́ mi ti gbọ́ kí ti gbà sá. Nígbà tí gbà. Ìgbà tí Múbọ̀ ti sọ pé òun ò ní kà mí mọ́ ara àwọn tó máa mú travel. Mo ti gbọ́ ìyẹn ti gbà. Kí ló ń ṣèkì? Kí ló ń ṣèkì? Ìwọ tó ń waste talent ẹ látijọ́ yìí. Bí mo ṣe ń fojú sọ fẹnu sọ, ṣé nígbà tí mo bá fi gbogbo orí sọ? Mo ń bí ẹ́. Ọsàn tó rí gbajúmọ̀ tí ó bọ́ọ̀lẹ̀. Ẹyẹ oko tí ò jẹ́ nǹkan ló máa jẹ́ dànù. Ànífẹ́. Ṣé ọmọ kò lè kó sínú akóló Múbọ̀ nísìnyí? Mo ń bí ẹ́. Tí ẹ̀dùn náà mo fẹ́ béèrè lọ́wọ́ yín méjèèjì. Excuse me. Múbọ̀ tó fẹ́ kó yín lọ lóyìnbó tó jẹ́ promoter yín. Ta ló bí? Ẹ̀yin ní sá. Èmi ní sá. Ẹ̀dùn ta ni ó lè pàṣẹ fún Múbọ̀ pé ohun tó fẹ́ ṣe báyìí ni kò ṣe báyìí ni kò má ṣe. Ta ló lè ṣe? Ẹ̀yin náà ní sá. Èmi ni òun waste talent ara ẹ̀ láti jẹ ìwọ. Oko bí tẹ̀wọ̀n pé tó àgbáyà ẹ̀ lè ṣéèkì bẹ́ẹ̀ wé ṣéèkì. Okòrú nǹkan bẹ́ẹ̀ sí gbáyà òun waste talent ẹ̀. Òbẹ́ ni máa ṣe rí talent ẹ̀ mọ́lẹ̀ arábìnrin. Olúwa yóò béèrè lọ́wọ́ ẹ̀ ohun tó fi ṣe wọ́n waste talent tiẹ̀. Ṣọ́ṣá ti gbà bó gbà. Ṣé o? Mo ti gbọ́. Mo jẹ́ ti gbà. Ṣó ti sọ̀kọ́? Wọ́n bí ẹ́ ṣó ti sọ̀kọ́? Ó ti gbà. There you are. Yorùbá sọ̀rọ̀ wọ́n ní ẹni tó bá mọwọ́ wẹ̀ á bá gbà jẹun. O ò fẹ́ bá gbà jẹun. Kí n ti rán ẹbí ẹ̀ méjì. Mo lè sọ fún Múbọ̀ kó jọ kó má kó anybody lọ lóyìnbó mọ́ ìwọ nìkan ni kó wọ play. Ẹbí mi mo bí kí n ti fọ ẹ lẹ́nu bí ẹ̀ méjì kí n ti rán ẹ kí n ti ká ẹ. Ṣé ò ní jẹ́ gbádùn ọmọ mi àbí? Gbogbo ojú tó yẹ kẹ́ ẹ fi rí ọ̀nà ẹ̀kọ́ máa fi tẹ̀lé. Dáadáa. Ò ní bá test mi wò. Ilé tó máa fi sunkún. Wàá ròyìn fóun. Nítorí pé bàbá wèrè ní mi lórí bẹ́ẹ̀dì. Mo yá wèrè gan.
ṣó ti rẹ́dì kí n ṣe first test fún wa àbí kò rí rẹ́dì. Ọlọ́run máa jẹ. Ní kí ni? Tó ń bẹ̀. Rárá, kò bá yín. Jẹ́ kí n ṣe first test fún ẹ. Ọ̀dọ̀ mi ò yàtọ̀ sí laboratory ònú yàrá mi. Àfi bíi lab. Ọlọ́run kò dẹ̀ sẹ́nìbọ̀dì nílé. Wọlé kí n ṣe first test fún ẹ. Ó dà ọ̀sà. Ẹ̀sà. Ọdún òdì ẹ̀ ń bọ̀. Fẹ́ waste your time ẹ̀. Wọlé ṣe ojú ẹ̀ ní kí n ti máa kó bọ̀. Go inside, please. Bàbá mú bọ̀. Ẹsẹ̀ mi sì ń bẹ lẹ́gbọ̀ọ́ àtẹ̀mí tó tẹ̀tọ̀ àwọn onímẹ̀. Ìyá mú bọ̀. Àkókò gbọ́ nǹkan tó ń sọ báyìí. Ẹ̀bẹ̀ náà la máa bẹ̀rẹ̀. Ìyá mú bọ̀ ó ti tó. Wọ́n sunkún mọ́. Ẹ fún mi sí ilé ìdìbò abẹ́rẹ́ ọkọ̀ nínú ìdáwọn onímẹ̀. Ìyá mú bọ̀ tó. Tẹ bá ní kẹ́ sunkún látẹ̀lé dọ́là. Ojú kan tó ti ṣẹlẹ̀ mọ́ ẹjọ́ ìyá mú bọ̀ ti tó. Bàbá mú bọ̀. Èyí tó ṣe fún mi yóò dá o. Ó dẹ̀ mú bí wá láti kú tọrọ wá sọ mi sílẹ̀ sí Èkó báyìí. Ìyá mú bọ̀. Ajẹ́pẹ̀ ṣe ronú nìyẹn. Ajẹ́pẹ̀ ṣe ronú nìyẹn. Ẹrù tó jẹ́ tìyàn méje wá ti ti ẹnìkan. Ọlọ́run á bá yín gbé. Mo lè ti sọ tó o. Mo lè ti sọ o. Ajẹ́pẹ̀ ṣe ronú nìyẹn ìyá mú bọ̀. Ẹ pọ̀kọ̀pọ̀ kẹ́lẹ̀ ráyè tọ́jú mú bọ̀. Ó ti tó ìyá mú bọ̀. Sọ kò lè gbọ́ tèmi mi ìbọn tó ti kó irú àrùn yìí o. Tó wá di ẹni tó ti kú tó fi èmi nìkan lẹ̀. Ìyá mú bọ̀ ẹ má kì í. Bàbá mú bàtà ló fi mí sílẹ̀ fún. Mo ti sọ, mo ti sọ, mo ti sọ, mo ti sọ, kò fẹ́ gbọ́. Bàbá mi ẹ ò ilé ń kọ́. Ọmọkùnrin tí mo sọ fún yín èmi àti ẹjọ́ ṣe wọlé wò. Bàbá mi lẹ ilé ń kọ́ báwo lè ṣe o ó kàn fi bí ọdún àti ẹgbẹ́ òṣìṣẹ́ òun ojú ọ̀tọ̀ ní ọkọ yẹ tó tẹ. Kò parọ́ máa tí ẹ̀yin bá ti fọwọ́ sí fún wa òótọ́ ló sọ nínú náà débi tẹ bá lè bá ti fọwọ́ sí. Tí bá ti fọwọ́ sí má bínú sí mi o má di béèrè mi yẹn ló ń ṣe kí ni o béèrè yẹn ní ìtumọ̀ o ìtumọ̀ ẹ̀ ní ìdílé ọkọ mi ìbàjú bí mo ṣe wà yìí lọ àgbọ̀wọ̀ ká agbótẹ́jẹ̀ ń wọ ilé owó ló jẹ́. Ṣé ẹ̀rọ ọmọ ọlọ́pọlọ ṣé ẹ̀rọ ọmọ aláwọ̀ ìjìnlẹ̀ nínú bí ọmọ ọ̀fẹ́ bàbá mi bàbá gbólówó ṣọ̀rẹ́ olówó olójijì rẹ̀ kìlọ̀ fọmọ dúró láàyè wa o dúró láàyè wa o àkọjá ayé wa àgbà yìí náà lọ bí mo ṣe wá ronú kan báyìí ó ronú kan pé kò sí olówó kan tó wà láyé kì í sí tàlíkà. Mú bọ̀ la béèrè ṣàbáńgbé. Ẹ̀dá mú bọ̀. Ẹjọba àpè síta. Mú bọ̀ mi. Ọmọ mú bọ̀ mi o.
Àwọn ọ̀rẹ́ wa ń ta o. Tó sùn. Ọ̀rẹ́. Níbo, káròdò ká sùn kí lára lé òun lò. Àbí ajójójójó ṣáà ti wà rẹ́ẹ̀sì jó wa ni. Àgbọ̀ kan, a ṣe rìhásà, ajójójójó, a ṣe gbogbo sófí, olóògbé wà lè kó àárín kẹ̀kẹ́, èsì. Wọ́n tí ìní àwọn ọ̀bọ̀ náà tó bá ti ní ọwọ́ àárín lọ. Nígbà wo? Àwọn mínírà yẹn kò ti tò, ó yá kí lè fi kí ló dé, kí ló ṣẹlẹ̀, kí ló ṣẹlẹ̀? Gbogbo ìlú èbó gbogbo ẹ̀ máa bọ́ sí mọ́. Oríire. Wọ́n bàbá ti lóyún. Búbọ̀ lóyún. Àdèbí ti bàjẹ́ báyìí. Gbogbo wíìgì, gbogbo mékọ̀pù gbèsè. Gbogbo òṣèyìn ni mo ṣe yáwó ra. Ẹ wo, kọ́lá ẹ tó fún bọ̀ lóyún, ọ̀tún gborí ni ó ti tó ẹ lọ́wọ́ máa yẹ kí gbogbo èrò gbà mí já sófo níbo ti fọkàn sí pé tí wọ́n bá ti wà ń lo òyìnbó oríire kóríire fún ìdílé mi nìyẹn. Ti tó. Ọ̀pọ̀ kí ni sílẹ̀? Bíbí ọ̀pọ̀ ọkọ̀ ní bíbí sílẹ̀. Ó ti tó. Ó ti bá tẹ̀lé ìdá tó bá tó lè fún. Ṣé bó bẹ́ẹ̀ ni? Ṣé bó fẹ́rẹ̀ kò máa kéde ó yẹ ìjà tó? Ó ti tó. Wọ́n bẹ́ẹ̀ máa ó ti tó tó. Títí la wà ó. Títí la wà ó. Gbàgbàgbàgbà yìí. Ó yá jàlè jàlè. Wà ní ìjókòó òun sùn ni. Oyún tó wà lára ìta ló lóyún fún gangan. Mo fẹ́ràn. Ẹni tí mo lóyún fún. Mo mọ ẹni tí mo lóyún fún. Ẹni tó lóyún fún. Ká ní pé mi ò jẹ́ ẹni tí mo ní lára àwọn ìsinmi. Mi ní mọ̀ bó lóyún o. Ṣé òyìnbó sọ pé mi? Ẹ wò ẹ fi pé bóyá ó máa bí kú mọ́lẹ̀ o. Ṣé ti gbọ́? Bó ṣe wà ó lápọ̀ tèmi. Kó jẹ́ pọ̀lá ni mo fẹ́ bímọ ọlọ́lá òde yìí ni mo tó sọ fún kí mo lóyún yé gbà. Èsì wàhálà. Èèyàn ọmọ yìí pa mí. Adéyẹmọ ọkọ ìlú. Adéyẹmọ ọkọ ìlú. Ẹbí ló mọ̀ pé ẹbí ta. Dákun àwọn òwò náà lórí láyà tí wọ́n gba orílẹ̀ kọ́nà pìsì lọ tí wọ́n lọ gbé pìsì fún yẹn bẹ́ẹ̀. Orí ilẹ̀. Tilẹ̀ tó wà lẹ́yìn mọ́sùkì yẹn. Ọkọ ìlú yẹ kẹ́ mọ̀ pé kàwé mọ̀ mi lọ́wọ́ rí. Bẹ́ẹ̀ sọ fún ẹni pé tábà mú tẹ́jẹ́ àwọn afẹ́. Lásìkò tí mi Adéwálé Rọ̀súlù láì tí mo wà lórí bọ́ wa mi tí mo ti wálẹ̀ lórí. Sọ wọn pé àwọn èèyàn máa sọ mistake yẹn ni mi ò dẹ̀ fẹ́ kí wọ́n ní mistake tèmi sọ ń gbọ́rọ̀ mi ẹjọ́ tó lọ lọ́hùn àwọn ọ̀rẹ́ mi àwọn tó bá mọ̀ ni kẹ́nìkẹ́ni wọ́n ti pálapàla o tí mo fẹ́ kẹ́nìkan kan sọ pé bóyá nígbà tí mo dórí oyè mo bẹ̀rẹ̀ sí tẹ́lẹ̀ pàtùpàṣù ẹ̀ta nìyẹn yẹ́sì ta ni. Ẹsẹ̀lẹ̀. Ṣé o sí nǹkan yẹn? Kò sí sà. Torí ọmọ yín ni o. Ẹ̀ẹ́dẹ́ jókòó, ẹ̀ẹ́dẹ́ jẹ́ jókòó. Wọ́n ní kẹ́ jókòó. Mi ní jókòó. Torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ọmọ yín ló dá sílẹ̀. Èyí tó pọ̀ ọmọ yín ló dá sílẹ̀. Ẹ kí ló ṣẹlẹ̀ ìmọ̀dá? Ẹni tí ọmọ yín kó wá, òun ló fún ọmọ mi lóyún. Ọgbọ́n lé yẹn wọn. Mo gbọ́ ó dẹ̀ fún nísìnyí ni. Báwo ni ṣe máa sọ wípé àwọn tí mo kó wá sílùú fún ọmọ yín lóyún ta ló mọ́ yín tó fi jẹ́ pé àwọn èèyàn tèmi ló máa fún lóyún. Mo ti béèrè lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ sì sọ fún mi pé ẹni tí ọmọ yín kó wá òun ló fún òun lóyún. Ìyá ẹyin sára ilẹ̀ yìí o. Bẹ́ẹ̀ni sà. Àwọn yọ náà ọ̀rọ̀ tí ń sọ yìí náà. Ṣùgbọ́n ló fẹ́ sọ fún yín ni pé tó bá di ọ̀la ẹ̀yin àtọmọ yín tó lóyún ìwà rí mi padà kó tó lọ́la máa ti tẹ̀nu á jẹ́wọ́ fún mi. Ṣẹ́gbọ́. Tó bá di ọ̀la kí n padà wá. Oyún oṣù mélòó ló wà lára ẹ̀? Èmi ò mọ jàre tí lọ sí tẹ́sì. Ṣé tẹ́sì ló máa ṣe kó tó mọ̀ pé nǹkan tó wà lára àwọn oṣù báyìí ni? Tí nǹkan oṣù ẹ bá ti dúró,
ibẹ̀ ló ti máa bẹ̀rẹ̀ máma kànáà. Yóò ti tó bí oṣù 2 àbí 3 ní ìsìn tí ì ti rí mọ́. Ọmọ ìpa mi oṣù 2, oṣù àkọ́kọ́, oṣù kejì, oṣù kẹta, ẹni tó fún ẹ lóyún ò dẹ̀ tí ì mọ̀. Ẹ̀dọ̀kọ́. Ó ṣe ọmọ lè fi lóyún yìí o torí ó ti dàgbà. Ó ṣe ọmọ obìnrin máa fi lọ́kọ. Ó ti tó bẹ́ẹ̀ yẹn. Ó ti tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìgbà tó ti lóyún yẹn, ẹni yẹn á tètè mọ̀ ni. Ẹni tó fẹ́yàn sínú ilé gan-an. Oṣù àkọ́kọ́ tó bá ti dúró sára ẹ̀, oṣù kejì báyìí tó bá sọ. Ó lè kọrí sí ẹ lọ́wọ́ o. A ní ẹ mọ̀ wọ́rí sẹ́, mo lẹ́yìn olè kò sí ọ̀nù sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wo ẹ̀ lè jì ẹ mọ́ rò pé fẹ́ jìyà kankan. Ọlápọ̀, ó ní owó lọ́wọ́ bí sẹ̀kẹ̀rẹ̀. Ẹ̀yin àti bá mi, ẹ ti bọ́ ayé, ẹ jayé tẹ ìkú. Àmọ́ mo pé máa jayé, ṣùgbọ́n èyí tó wà ní kókó yẹn ni mo sọ fún ẹ. Ti Kọ́lápọ̀ mi èsì bẹ́ẹ̀ sí. Ya mú bọ̀ ní ẹgbẹ́ ọ̀lẹ́bí àbí kí ló dé ìgbà náà. Omi iṣẹ́ yín ti pọ̀ jù, mo ní kò sí wàhálà. Tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ṣé o fẹ́ sùn? Kí o sùn? Lè dáná àti mo kọ́rọ̀ tí o bá fi ohun sọ báyìí máa ń wọ́ di ìdè máa ń wọ́ kan. Mo fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ̀ nípa ọ̀rọ̀ arákùnrin Adéyẹmọ tó mú wáyé. Ṣé lóòótọ́ ló bẹ́ẹ̀ dénú ni àbí ìfẹ́ ẹ̀tún jẹ́? Ó nífẹ̀ẹ́ mi jẹ́nijẹ́ni. Òun jẹ́ ló sọ pé òun máa gbé mi ká fún ara rẹ̀. Ẹ mọ̀ pé mi ò fi tipátipá wọ́kọ̀ náà. Òun lórí mi lórí mo wọ̀ ní. Ó dáná òun fẹ́ gbé mi tán kò pé mo jọ́ ọmọ aláìlú. Tó ti gbọ́ máa ń ẹ fọkàn ń balẹ̀. Ṣé ọlọ́run ṣe wàá rí nǹkan tó lè títí mi ṣe ń béèrè ni pé ọmọ olówó ni o àwájẹ rí o dáńtọ́ lọ́hùn a ò ní jàgbó dáńtá yìí. Wọ́n tún dẹ̀ ìfẹ́ bẹ́ẹ̀ tó dẹ̀ rí pé nítòótọ́ ìfẹ́ dénúdénú ni. Lè dànù síbí náà yìí máa ṣòwò ìlú. Wo tó fẹ́ bọ́ ó tó gbà kó ó lọ bá ìyá àkùtọ̀ mi. Mo ní kó jọ kó ṣàánú mi. Ọ̀nà tó gbà tọkàn ọmọ tiẹ̀ fi balẹ̀ tó fi ń tún sóhun náà lára tọkàn tiẹ̀ náà balẹ̀. Ó wá júwe fún mi kọ́bíkíbi tó bá máa mú un lọ mo ṣetán láti tẹ̀lé. Àmọ́ arábìnrin náà ó jẹ́ èèyàn tó dáa, ó dàbí màláìka Ọlọ́run torí gbogbo àwọn ọ̀rọ̀ tó bá mi sọ nígbà náà Ọlọ́run ṣe yìí. Obìnrin yẹn wá sọ fún mi pé màmá èmi ò lọ́bi kankan o, mi ò jáde lórí ọ̀rọ̀ ọmọ mi, àdúrà mò ń gbà o. Kódà kémi náà tẹra má dùá yẹn kí n máa gbà fún un, kí n dìde lọ́gànjọ́ òru níbi ibi ọmọ èèyàn kì í ṣàdúrà má rí gbàgbà ẹ wá wò sórí gbogbo àǹsìn àbí ọgbà orí bá pẹ́ ńlẹ̀ àjíire ṣe. Ó ṣèlérí fún yẹ ọ̀dọ̀ tí ń tún ìlú ṣe fún mi pé bí ìròyìn bá ìlú jẹ má dẹ̀ tọ́jú mi torí ẹ ti dàgbà ìtọ́jú lẹ́yìn ṣé kí tí wàá sọ panadà lọ́wọ́ ọmọkùnrin yẹn jẹ́ kó yé mi pé a máa máa rọ àgbo sínú ragolis a máa máa gbé lọ lóyún. Láwa tán bọ́lọ́hún bá ti gbàdúrà rà gàdà
ṣé àgbo yẹn ń sìn tá a máa rọ lọ ìlú ìbò yẹn a máa fi ránṣẹ́ ni àbò máa tẹ̀lé. ẹ mọ̀ pé tèmi náà bá ti di ìyàwó lówó àjọ máa lọ lóyìnbó papọ̀. ṣé tí sórí gbẹ̀yìn onísùúrù òun lọ́lọ́run wà sùúrù sòkúta jìnnà ṣé báyé wa náà tún ṣe máa dáa báyìí. ọlọ́run máa ṣe o ojú pẹ́ o ojú mi jo ojú rẹ o dákun má dojú tì mí o ojú òjé tì inú alẹ́. Látọjọ́ ò wípé ó tó àsìkò tí mo gbọ́dọ̀ tó nítorí gbogbo àtẹ́ ń sọ yẹn tí ẹ̀rọ bíbá kan wípé mi ò gbégbé sẹ́ẹ̀ lórí nǹkan tẹ́ ń sọ mo ṣe pé kò mọ̀ but èyí mọ̀ gbogbo láti fọkàn balẹ̀ kí n fojú sílẹ̀ kí n má bàa ṣìbọ̀ because bí èmi ṣe máa ń rí ẹ̀yìn àti àwọn olóyún orí mi máa ń lo ìdí nìyẹn tí ó ṣe pẹ́ ní díẹ̀ ṣùgbọ́n ní báyìí wọ́n fi àsìkò ìsọ fún mi pé èmi náà ti lọ mo ti náà bára mo ti náà gbòòrò mo ti bí olólùfẹ́ ìtòbí náà kí n bàbá. Adéyẹmọ Adéyẹmọ o ò nílò òwú ọmọkọ lójú mi pé mo kàn tí ẹ bẹ sọ̀rọ̀ ó dẹ̀ gbọ́ sí mi lẹ́nu ọmọ agbọ́rọ̀ tí wọ́n náà lẹ́nu tí má bẹ sọ tó bá gbọ́ kí mo fẹ́ ṣe because tí èyàn bá kọ́ ọmọ 10 years tí ọ̀tẹ̀ nǹkan rí mọ́lẹ̀ tó bá pé 20 years tí ò tún nǹkan rí jọ tó bá pé 30 years tí ò bá ta nǹkan rí kán tó bá pé 40 years tí ò bá lè fọ́ ilé alábàárà mọ́lẹ̀ tó bá pé 50 ẹ̀fọ́rọ̀ ẹ̀tì ni ìwà ní fọ̀rọ̀ ẹ̀tì àti pé àìfọ̀rọ̀ ẹ̀tì gan-an lọ́yẹ́kọ̀rọ̀ ẹ̀ jásí tó jásí Adéyẹmọ wá sí oríire o ò ní sórí burúkú pé mo mojú yìí tí sọ wọn yẹn lágbóre ni. òun náà sọ ó ní ẹ máa mọ òun náà ni. Àṣàbí kọ́ ni àbí ẹ̀gbẹ́ àbábúrò ẹ̀. wọ́n sọ náà pé Mohammed dáadáa anyway kò tó bá wọlé ọlá báyìí oúnjẹ ló wà ní kòrò lẹ́nu rẹ̀ èmi fúnra mi gbà wọlé nǹkan tó wá lára Adéyẹmọ tó wù ọ́ Ọlọ́run nígbà lára ẹ̀ Adéyẹmọ lẹ́yìn ọ̀rọ̀ tó kù tá a sì máa sọ Àṣàbí wọ́n wá délé ó sọ fún màmá ọlọ́mọ oníwó mọ́jọ́ tá a sì máa mi mọ̀ ọ́ ká lè bá a mọ̀ pé ibi tó wọ̀ kì í ṣe ilé ibi tí yẹn kan ra lè fi ọ nífẹ̀ẹ́ pé a fẹ́ ọmọ lásán ọmọ ńlá nìwọ̀n náà ò dẹ̀ fẹ́ yẹn ńlá. ẹ ṣe gan sa ẹ ṣe mo ti fẹ́. ẹ ò sí yọnu ẹ pẹ̀lẹ́. Àṣàbí ọmọ yẹn lágbo. ẹ ṣe mo ti fẹ́ sa. ìfẹ́ excuse yìí kẹlẹ̀ bá aláyè parí mátà yìí. ẹ jókòó nílẹ̀ wà lé yín ẹ kújọ́ mẹ́ta ẹjọ́ kan pọ̀ ẹ tí ẹ béèrè wa. ẹ jẹ́rìí mi gbogbo ìgbà ni máa ń béèrè yín. náà mi rè o ìyá mú bọ́ sí. ẹ jọra yín àwọn lẹ́jọ́. ẹ dákun Kọ́lápọ̀ nǹkan. Kọ́lápọ̀ Kọ́lápọ̀ ò sí ilé. ó tráfù níbo ló lọ. ókè ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ bá rántí ìjọ tẹ̀yìn àti ẹjọ́ dúró sí ẹ̀mí inú ilé níbi ọ̀dọ̀ wa mo sọ fún yín jọ ni mo ní ó gbà pé ẹnjìníà ń pè ẹ bá rántí ọ̀rọ̀ yẹn dáadáa ẹnjìníà tó ń pè yín àwọn náà bá ṣe kí ni visa ẹ̀ bọ́lọ̀ bẹ́ẹ̀ ṣe bá ṣe tí Canada visa ẹ̀ bọ́ sí báyìí ìgbà tó ń pe baálẹ̀ ó ṣàlàyé fún baálẹ̀
Bálẹ̀ dẹ̀ ṣe tíkẹ́ẹ̀tì fún un. Ó ti travel ti wà ní Canada. Ọ̀gá ìṣeré ni. Bọ́lápọ̀ tèmi yóò wà lọ ilé ìbùkún ní sọ fún mi. Mọ̀mí ẹ bá kí ló mú yín ní sẹ́yìn àti jáde jókòó pa. Ẹ dákọ̀ ilé já lọ òkè tàbí Bọ́lápọ̀ mi lókè. Ṣé Bọ́lápọ̀ wà travel kò ní sọ fún mi? Ẹ wá sẹ́ mi ìṣeré. Mo serious. A ní bo ló lọ. Yóò ṣe àtẹ́wò tí ò ní sọ fún mi. Kódà mi ìṣeré. Ṣé dídé yẹn mọ́ kò sí nílé. Bó lọ náà lọ. Ọ̀rọ̀ Adéyẹmọ gan mo fẹ́ mẹ́rin lọ́ba. Ṣé Adéyẹmọ náà ṣe visa lọ́wọ́? Àmọ́ visa tiẹ̀ Ghana ló dé sí. Ó máa kọ́kọ́ lọ gbà ń bẹ̀. Tó bá dẹ̀ ti dé, a máa ṣe ìyàwó ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ tí yín yẹn tó ń ta Àṣàbí a máa ṣe ìyàwó fún wọn. Àṣàbí pẹ̀lú Adéyẹmọ. Yóò ṣe àwò pẹ̀lú Adéyẹmọ. Tètè mi bá mi o. Tẹ́mẹ̀ tó ta yìí. Fi èkó bá mi lò ó, èkó bá mi. Ẹjọ́ náà dìde jókòó náà. Mo dáràn mo ti wọ́n mi ẹ̀ dìde. Ẹ jẹ́ wà báyìí. Ẹ wò ṣe rí pé aláyé bàjẹ́ lọmọ Kọ́lápọ̀ yìí. Kọ́lápọ̀ mọ̀ ní sórí rẹ̀. Wọ́n ní láti má ṣe pé kí ni wọ́n ní ṣe sọ̀rọ̀ ara mi sí. Oyún tí mo ní fún ọkọ. Níbo ni kí n gbé wọ̀? Mo dáràn. Ó jù bẹ́ẹ̀ lọ ilẹ̀ mọ́. Irú wo ni ní? Wọ́n irú sùúrù wo ni kí n ní? Kọ́lápọ̀ bó o ti lọ lámọ̀ ṣe bọ̀ láyé rẹ̀. Wàhálà yóò sọ pé o ti jèrè iṣẹ́ rẹ̀. Ó mọ̀ ṣe lásán ni. Kọ́lápọ̀ ó wá dà mí sínú wọ́n gọ̀ Dubai. Àti gbogbo tó bá rí láti Canada wá mú yín lọ. Sí ọ̀rẹ́ yìí. Mo ní sí ọ̀rẹ́ yìí. Canada fún wo ni ti ń dé. Ẹni tí lọ Canada tí ò sọ fún un. Ṣé ẹ fẹ́ sọ̀fọ̀? Ẹ̀yin náà lẹ̀sìn kó sí yín bá mi o. Ẹ̀yin lẹ́lẹ́ èèyàn gidi ni ẹ̀yin lẹ́lọ́mọ ni Kọ́lápọ̀. Ó yẹ mọ ìyá ẹ̀jẹ̀ ni. Ó yẹ kí wọ́n ṣe ẹ̀jẹ̀ ni. Níbi ni mo kú sí o. Mo lọ sẹ́yà ni wọ́n tọ́jú omi. Wọ́n tọ́jú mi, wọ́n tọ́jú oyún inú mi. Ṣé bí bá lẹ̀ ni? Wọ́n tọ́jú wa papọ̀ mọ́ lọ lẹ́nu. Àdìmúbọ̀ ṣe mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé àwọn méjèèjì tí èmi àti wọn jọ àjọ ti lọ. Èmi náà ti dẹrù mi. Mọ́tò ni mò ń. Abẹ́fẹ́ sọ̀rọ̀. Ọ̀rẹ́ gbogbo láwo àbáwí fọ́mọ ẹni la gbọ́. Èmi mú bọ̀ kan báyìí. Ẹran mọ̀ kú lu àìlọ́bẹ̀ ọ̀. Ògúnlù tó mi wá bọ́ nù mí, ara wá rọ̀ mí gẹ̀ẹ́. Kọ́lápọ̀, gbogbo ibi tó bá wà ká dáa fún ọ. O ò ní jèrè. Ọmọ aráyé ò mọ bínú sí ọ̀gbìn ògbà ni. Kọ́lápọ̀. Èyí mọ̀ pé tí mo sẹ́yìn, arọ ti rọ̀ mọ́. Ní sípè, ní ìsinmi súre. Àṣàbí lásán. Olúwa rí bí ọkọ̀ gidi gbà lọ. Èmi wá ń rámú pẹ̀lú oyún ọmọ tí ò ní bàbá tí bàbá ti sán lọ bí òkú rọ́bà. Àti tó bá ń bá ìwé ẹ̀ kí àwọn máa gbọ́. Ajá tó máa sọ̀rọ̀ kò ní gbọ́ fèlè ọlọ́dẹ. Kí ni mo gbọ́ lẹ́nu ẹ̀? Kí ni mo gbọ́ lẹ́nu ẹ̀? Àfi kẹ́ ẹ ṣàforíjì mi, kẹ́ ẹ má bínú sí mi, kẹ́ ẹ gbà mí bí mo ṣe rí. Ìsásìbí tẹ́ fẹ́ tì mí sí. Èmi náà ti mọ̀ pé mo ti ṣàṣìṣe. Mo mọ̀ pé mo ṣàṣìṣe. Ẹ foríjì mi. Gbogbo nǹkan tí mò ń sọ ń gbà yẹn ẹni ẹni dádì ẹ máa wà. Obìnrin ni ẹ́, obìnrin dàdí èmi náà. Obìnrin ló máa ń tọ́ obìnrin, ọkùnrin á tọ́ ọkùnrin. Níbo ni dádì ẹ wà ń sìn tó fi èmi pẹ̀lú ẹnìkan sílẹ̀ báyìí? Kò sí ní tẹ́ ẹ sọ báyìí tí ò bá mi lára. Èmi náà ti ṣe ó ti jájú mi. Ẹ ṣàgbà mi jẹ́jẹ́ ẹ̀fẹ̀ ẹ̀bọ́ mi tí mo wà. Ọ̀rọ̀ náà ni òkú sí mẹ́rin.
níbi tí ń tún ọ̀rẹ́ ní gbèmí lẹ́yìn ìyá mú bọ ẹ̀dá kan ẹ̀fọ́ jìnnà ẹ̀dá kan. tí mi bá dáríjì ẹ ta ni mo tún fẹ́ dáríjì ṣé ojú ẹyọ kan yìí náà lọ fún mi ni ó ti tó máa sunkún tí wọ́n bá wà báyìí wọn kì í sunkún. ṣé wàá rí i pé ayé ò ṣe é wá ṣùgbọ́n tó wà ní àdàmọ̀dé láyé yìí tó lóyìnbó ń pè ní fake life. àdàmọ̀dé láyé àyè àdàmọ̀. orí bàbá mú bọ̀ nínú ayé yìí náà náà orí mú bọ̀ nínú ayé yìí náà orí kọ́lá sọ nínú ayé yìí náà. èyí tó bá wá fẹ́ nínú ayé òun kò wá o. pínrín ìfẹ́ nǹkan kan nínú ayé mi ò wáyé mọ́ o iṣẹ́ àárọ̀ mi gangan mo máa padà sí àtẹ́lẹwọ́ ẹ̀ ní nǹkan ní jẹ òòrán bàtà ni o kí n padà sẹ́nu iṣẹ́ àárọ̀ mi jẹ́jẹ́ bàtà ni mo rán. ṣé o rí iṣẹ́ ọwọ́ ọ̀yàn ló ṣe kókó àtẹ́lẹwọ́ ọ̀yàn kò ń kí ni jẹ. ìlágbára àmì má bínú tó yé Ọlọ́run ṣé báyé wọn ṣe rí náà rè àti nínú ayé tá a wà bó ṣe rí náà rè. ṣé o ti ráyé báyìí ohun téèyàn bá ń wá nínú ayé òun ló máa rí. ohun téèyàn bá ń wá nínú ayé ló máa rí. bẹ́ẹ̀ni ṣé o ti wá rí báyìí tí ayé tó tó ayé àkàmàrà ayé àkàkàtó ayé tàwọn ti yẹ ayé òṣèlú wa o. ayé òṣèlú.